àfisọ̀gbàrà ọ̀tọ̀ dé o ìjìnlẹ̀. Èmi ò bá torogun wáyé. Èmi ò bá torogun wáyé. Aṣẹ̀dá yan mi lẹ́dá ọ̀tọ̀. Orí táyé yìí tà tún gbé dé wọ́n fi jíjẹ́ kọ́ wáyé. Àfisọ̀gbàrà ọ̀tọ̀ dé o ìjìnlẹ̀. Èmi ò bá torogun wáyé. Mo ní ìra tí ò lọ́mọ nínú rárá. Aṣẹ̀dá yan mi lẹ́dá ọ̀tọ̀. Orí táyé jọ́ tèmi ò bá torogun wáyé. Ọlọ́run ò jẹ̀bi ẹnìkan, kò ní figbá kan bọ̀ kan nínú. Ó ṣètò ayé rere fún wa, ire tó pín fún mi kó má fò mí. Ìran tó yàn mí yàn má jẹ́ ń jẹ́ tán. Àfisọ̀gbàrà ọ̀tọ̀ dé o ìjìnlẹ̀. Àfisọ̀ tún gbé dé. Èmi ò bá toro. Ọlọ́gbọ́n ẹ wá gbà pé onímọ̀ ẹ wá gbà. Aṣẹ̀dá yan mi lẹ́dá ọ̀tọ̀. Orí táyé òjò ọjọ́ tí kẹ́yìn dé èmi ò bá torogun wáyé. Ọlọ́run ju ẹ̀dá lọ, kì í fà jùlọ èèyàn ní jẹ́. Onífẹ́ àtàtà lélẹ́dùá. Èèyàn ní ẹ̀bẹ̀ o, kó má fọwọ́ ara ẹ̀ fà mí. Èèyàn ní ẹ̀bẹ̀ kó má fọwọ́ ara ẹ̀ ṣe. Àfisọ̀gbàrà ọ̀tọ̀ dé àtúngbèdé ìjìnlẹ̀. Ẹ farabalẹ̀. Èmi ò bá tó ń jẹ ojú ayé. Ọ̀rọ̀ délé ẹ wá gbọ́rọ̀. Aṣẹ̀dá yan mi lẹ́dá ọ̀tọ̀. Ọgbọ́n délé ẹ wá gbọ́rọ̀. Tí kejì èmi ò bá torogun wáyé. Iṣẹ́ àbájọ tó ń ṣe ìkàtẹ́. Daddy told me say. No, báwo ni? Ẹ kúlé. Yeah, sure, okay. Mo rí pé foodstuff ti tán lé ni mo wá sáré lọ rà. Ṣé ẹ rà ṣá? Bẹ́ẹ̀ ni sà. Ṣé tomi sí ò disturb yín? No, ó ṣe ìjínsìn náà ni. So, you got me money. Okay. Mo fi bí a ti máa pa yín kí lè máa jẹ. Come down. It's not prepare anything. Anything? Yeah. Pound yam kan. Is it? For you. Yeah. Let me see. What can we say? Ẹ̀gbọ́n ẹ̀ tí ẹ sọ fún mi pé ẹ̀ ń bọ̀ ẹ̀ pè mí lórí aago lélékè wọ́n náà tún lè pè mí. Ẹ má bínú bọ́dà mi. N tó dá mi lójú ni pé tí n bá débi màá bá yín lé. Ìgbàládùn mi tí mo dẹ̀ fi síwájú Ọlọ́run gbogbo gbà ní gbogbo ọjọ́ tí má ti ń débi ayọ̀ àtàlàfíà ni kí n má bá yín. Àmì ọpẹ́ ni fọ́lọ́run bá. Báwo ni gbogbo ilé ńkọ́? Kí lẹ fẹ́ jẹ báyìí kí lẹ máa mú? Wo Adé, ọ̀rọ̀ jíjẹ kọ́ n ta bá jù yẹn lọ. Ṣé kò sí? Bá a ṣe wáyìí gbogbo mọ̀lẹ́bí ló rán wa wá. Ẹbí. Yes. Kí ló ń dé? Wọ́n níbi tó ronú tìyàwó yìí tó ó tó gẹ́. Ó ti tó béèyàn bá ní kò dùn kó náà kẹ́ni náà kó mú ìyàwó tiẹ̀ náà kó lù pa kó wo bó ṣe rí. Àwa ní sọ pé torí bó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà kádẹ̀ wá fi ilẹ̀ bẹ́ẹ̀. A gbọ́dọ̀ pààrọ̀, ó gbọ́dọ̀ wá àrọ̀. Àsìkò ń lọ. Tó yẹ pé nǹkan tẹ bá wà nìyẹn. Mi ṣe tán ti fẹ́ àwọn sàn. Ẹ gbàgbé ń pa. A lè fi gbàgbé sí. Gbàgbé. Ẹ̀yin náà mọ bí mo fẹ́ràn màmá Ṣẹ́gun tó. Ìwọ náà wo gbogbo tó lọ́hùn ṣe fún ẹ yìí. Ṣé ó fẹ́ kẹ́ni ẹlẹ́ni jogún ẹ ni? Ó ti ṣẹlẹ̀. Kádẹ̀ mú pilẹ̀ ẹ̀mí. Ọmọ ẹni ní jogún ẹni. Kò tiẹ̀ fi kan sáyé tó tiẹ̀ máa tún jogún gbogbo nǹkan yìí. Ìlà wa ń sọ o. Délékè. Bọ̀dá. Mo fẹ́ kẹ́ sọ fún mi. Obìnrin wo ni mo lè fẹ́ ń sìn? Tí mo lè fẹ́? Tó máa dàbí màmá Ṣẹ́gun. Obìnrin tó jẹ́ pé láti ọdún tèmi pẹ̀lú màmá Ṣẹ́gun ti wà, ahọ́n àwa méjì ò tà sí ara wọn rí. No, ẹ sọ fún mi. Òdodo lẹ́sọ̀ ẹ̀gbọ́n mi o, àmọ́ mo fẹ́ fi kíní kan dá yín lójú lénìí. Tá a bá ronú láti èní yìí lọ di ọ̀la, ní tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni, ó ti ṣẹlẹ̀. Ibi tá a dẹ̀ ṣe ń lọ jìn, tá a bá torí ìtọ̀rọ̀ ìyá Ṣẹ́gun tó wá bó ṣe wáyìí. Ẹni tó bá ní kò dùn yín, kóun náà bẹ lọ́hùn kí n tó ṣẹlẹ̀ sí yẹn kó ṣẹlẹ̀ sóhun. Bẹ́ẹ̀ni. Ní tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀, ẹ jẹ́ ká mọ̀ bá a ṣe máa ṣàtúnṣe. Tóbìnrin míì máa wà tẹ́jọ́ máa ṣe wọléwọ̀de
àdásùn àdájí kì í ṣe ohun tó dáa. bẹ́ẹ̀ni àdásùn dájí èkejì rẹ̀. Daddy Tomisi. Elesa. ẹlẹ́ báwo ni ẹlẹ́ o. Mi mọ̀ pé wà nù bí sà. Daddy, oúnjẹ ti ready sà. Kẹ́ wá jẹun ni. Jọ fún wa ní bí ìṣẹ́jú márùn-ún péré. Okay sà. A máa jọ ẹ̀sìn dining. Ó máa tó gbogbo wa sà. Mi mọ̀ pé wà mí bá ti ṣe púpọ̀ ó máa tó. Elesa. Kò ṣe máa dé. Elesa. dáàdì Tómísì ni gbọ́ tó yí ọmọ yẹn pè yìí ṣé ìwọ ló bí Tómísì ni sọ fún mi. Alright. Bí àsìkò àti iṣu tó bá tó fúnra máa lani. Ìgbà mi máa wà kò ní sọ̀rọ̀ ayé máa wà. Àsìkò mi dẹ̀ máa wà ọ̀rọ̀ máa wà yìí ò ní sí. But the little time tó wà lẹ́nu ajá ká fi sọ̀mbà tó wà lẹ̀. Ọmọ Tómísì tẹ̀ ń wò yẹn tẹ̀ máa ń bá ń bí. Èmi ni mo bí. Bẹ́ẹ̀ni. ṣàlàyé báwo ló yẹ jẹ́. Ọlọ́run ju ẹ̀dá lọ kì í fà jù lọ èèyàn ní jẹ́ onírìfẹ́ àtàtà lélẹ̀. Daddy, I'm going to sir. Kó má fọwọ́ ara ẹ̀. Ènìyàn ní ẹ̀bẹ̀ kó má fọwọ́ ara ẹ̀. Àfíìsàn gbára ọ̀tọ̀ dé tó gbédé ìjìnlẹ̀ ẹ farabalẹ̀. Òun wá kankan ni. Àwọn DVD kan ní yìí mo ti ṣẹ́gun fi sí. Ok, ó dà pé mo ti rí sà. Olúwa ilẹ̀. Ọmọdé máa rẹwà o. Tẹ́lẹ̀ bá tún rí ìtọ́jú jù báyìí lọ. Dápẹ́ wà tún jí o. Èmi sà. Yeah, Banka. Sit down. Okay. Banka. Sure, okay. Bẹ́ẹ̀ni sà. Ṣé o lè gbé náà ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ẹ yìí? Láti ìgbà tí o ti débi báyìí ni mo ti máa ń ṣọ́ ẹ tí mo ń wòṣe sí ẹ pé ọmọdé ọmọ dáadáa ni. Tí èèyàn bá lè máa tọ́jú ọmọ báyìí. But bákan náà ni mo tún rò pé ṣọmọ bẹ́ẹ̀ náà ṣàbí àwọn ọmọ tó lè fàyà wá fún yàn. Ṣọmọ pé bí wọ́n ṣe máa ronú ẹ̀ náà nìyẹn kò yẹ. Ọ̀pọ̀ á make up mind nísìn pé wò ó yẹ kí n sọ lẹ́ẹ̀kan. Ká má fọ̀rọ̀ gùn ohun mi lọ́mọ. Ó dáhùn mi kí mi pẹ̀lú ẹ̀ ká máa jáde. Mi yọ̀ǹda ká máa date. Yes. Mi lè ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn sà. Why? Kí ló dé? Ṣẹ́rù ń bà ní. Ṣé kò tó kẹ́rù bá mi ni? Àwọn ọmọ mi tó bá ṣẹ́gun bàbá. Tó bá ṣe pé bóyá ti ìyàwó mi lẹ̀rù bá ń bẹ̀ lé lórí, ṣé wọ́n fẹ́ pé ìyàwó mi ò fẹ́ sọ fún ni? Bíyà báyìí ni dáàdi sọ, àbí ó fẹ́ pe Ṣẹ́gun àtàwọn àbúrò ẹ̀ pé mo ní kí mi pẹ̀lú ẹ̀ máa jáde. Daddy, I'm confused. Tẹ́ bá ti lè tọ́jú mi. Gbà mí lọ báńkẹ́, tẹ́mi bá ti lè tọ́jú wọ. Ṣé wọ́n wọ́n epo ní àbá ìrọ̀wọ́ rà? Mi ò tí mọ̀. Ṣé kí n sọ pé kò ní price náà wá o? Dáhùn. Kò sọ fún mi nǹkan tí o bá fẹ́ tó fẹ́ kí n ṣe fún ẹ. But màá ṣèrò sá. Màmá rò. Okay. Ṣé positive answer ni màá bọ́ jáde?
àwọn Ṣẹ́gun bá mú wa báyìí. Wàhálà ẹ̀ pọ̀ jù náà. Baby, I hope you enjoyed it. I enjoy it. Nínú ṣé ẹ̀rù kíkà ẹ̀ ní. Kí ni iṣẹ́ rò bá wọ náà lọ́wọ́ pé wá ní wá ń kọ́? Anyway. This boat máa ń pọ̀ táwọn. Owó tí mo béèrè lọ́wọ́ ẹ̀ ń kọ́. I give you that now. My transfer second to you. Okay, you want more? Take me more. Yeah, my shit. Take him out. Tó bá bẹ̀rẹ̀ sọ pé ó dàbí fẹ́ ní malaria dẹjọ́. Dérí gbígbé ṣe tó yìí bẹ́ẹ̀ ni. Ẹ̀wọ̀n tó bẹ́ẹ̀ ni o. Tó bẹ́ẹ̀ ni o. Bá ṣàṣẹ ń ṣe títí nìyẹn tó fi dùn ọmọ tó ń pè ní Tómísì. Bọ̀dá mi ọ̀rọ̀ tẹ́ ń sọ jáde lẹ́nu fún mi wàláhì tàláhì tí n bá gbọ́n ta téèyàn bá pè mí tó bá sọ fún mi màá bẹ́wù lẹ́ńbẹ̀ tí màá bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú ẹ̀ á rò pé katapila ló kọ lòun ni o. Gbọ́ kíní kan yẹn rú mi lójú o báwo lẹ ṣe sin awo yẹn nínú ilé yìí ẹ dẹ̀ ṣe ń tó le tó yẹn òun wà ń bí ìyá Ṣẹ́gun náà tún wà nínú ilé awo yẹn dẹ̀ sí kó dẹ̀ mọ̀ ọgbọ́n wo ló dá. Àwọn pé nǹkan tí ọdún bá dé ńgbà míì náà máa ṣókùnkùn sẹ́dá. Bákẹ́ ìgbà tó sọ fún mi pé ọ̀rọ̀ wa báwo mo yẹ fẹ́ sọ fún ṣe mi pẹ̀lú àwọn àbúrò ẹ̀ ẹnu mo fẹ́ sọ fún wọn pẹ̀lú màmá wọn no just tell me ẹnu mo fẹ́ sọ. Mi ò lè ṣẹ́yìn sa irú ń bà mí. Èmi gan sọ pé kò ṣẹ́yìn ń bọ̀. Òde tí gbogbo òde mọ àwọn ọ̀rẹ́ ẹ̀kọ́ àbí bí ẹ̀kan tó lè lọ bá ó ti yẹn sẹ̀. Sọ ti bá ṣé òun nílé mi jáde nílé báyìí ẹ̀rù ń bà mí mi níbi tí mo lè lọ. My God ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ mi ní kó sọ yẹn my dear bàtà bá dé ti bridge náà sọ yìí you will cross it now kò sí nǹkan tó máa wáyé tí ò ní solution náà ọlọ́run bá a ṣe ọlọ́run a ṣe. Ibo ló ná sí? Mo lọ lé ní rẹ̀ mi. Ilé. Okay, jẹ́ kí n gbé ẹ dé tó sí then I'll drop you there. Ohun ọwọ́ mi ọ̀tọ̀ máa fi gọ̀ǹgọ̀ fà. Yọ̀kọ̀tọ̀ níkùn àjìfà ifá ọmọ pọ́ńfà ní níkùn yá. Kẹ́mi má torí ìfà fàyè ara mi. Ẹ̀gbọ́n mi ẹ̀sìn tó tó yìí. tí Ṣẹ́gun fi jẹ́ pé Ọlọ́run àwọn yìí ò tún lu mo nígbàgbọ́ pé lódodo ọkùnrin.
Dàka sọ pé èṣe. sí ó ti já sọpẹ́ báyìí ibi tá a fẹ́ gbin obì sí obì ló lálẹ́ wù yìí káyà má dání. ká tún díẹ̀ ṣe ni ká máa túnṣe bẹ́ẹ̀ ni. ká máa bomi sí kó máa ṣe èso rẹ̀. bẹ́ẹ̀ ni o. ibi tí mo rí pé wàá bọ́rọ̀ ìdí rẹ̀ o. kí tómi sí dẹ̀ lọ́wọ́ orí lẹ́yìn báyìí ni. ẹ jẹ́ ká lọ jẹun. ó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀. ẹ ká lọ jẹun. tẹ bá délé ẹ tó bá tún bá yẹn sọ nǹkan mi. kán nìkan má tún á pàrọ̀ wàrà nìkan. ọ̀rọ̀ pariwo mọ́. sá ọ̀rọ̀ pariwo mọ́. ok mo ti gbọ́ tí mo. ẹ tá a fẹ́ kọ́ lọ́hùn ṣe ọlọ́run ti ṣe. Ọ̀dà mi láre, bàbá má jẹ́njẹ́ bí. Ayọ̀ ni mo fẹ́, Ọlọ́run ọ̀dà mi láre. Ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà. Búkì! Búkì! Ma? Àti láti ti ń jáde lọ. So, kò tọ́jú ilé ṣùgbọ́n gbogbo nǹkan tí mo ní kò ṣe kó make sure pé ó ṣe. All right, ma. Tómísì bá mi tọ́jú ọmọ mi o. Ma, take care. Make sure you be a good boy, okay? Mommy loves you. Má wà naughty o. Ṣo fẹ́ indomie, chicken indomie, pepper indomie chicken. Okay, ma. Ṣé ọ̀dà ma? Gagama! 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 Oh my God. Gagama! Ẹni jáde ni mà. You're very stupid. Mo dẹ̀ ń pè ẹ́ láti nǹkan ò dáhùn. Ò ń kà á bì. Ẹ̀kan náà lẹ pè mí mà. Èmi pè ẹ́ lẹ́ẹ̀kan. Kí ló dé tó kí n dúró sí duty post ẹ? Ṣé bíbá ń já ẹ̀jẹ̀ ni? Gateman kọ́ ni ẹ ni? Ṣé steward ni ẹ? Dá mi lóhùn tó ń gbé inú ilé. Ok, o ti lọ jẹja. Dá mi lóhùn ti lọ. You're very very stupid. Darling, máa gbà mí lọ́wọ́ nuisance yìí. Mo sọ pé a gbọ́dọ̀ change bọ̀bọ̀ yìí. Bọ̀bọ̀ yìí ò mọṣẹ́. Every time kò kí n sí ní duty post ẹ̀. Máa pè ní gàgámà 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 kò sí bí ara ìdílé ló máa ń wà. Ẹ sà ẹ̀kan náà ló pè mí sà. aṣọ ń kúrọ́ mọ́ ẹni. Ọkọ mi, ṣé mo kó máa jẹja ṣá? ń gbọ́ Bẹ́ẹ̀ni sà. ó máa ń jẹja. Bẹ́ẹ̀ni. you are not fit to be here then. Ẹ sà. Ìwọ ò mú gbó. ọ̀rọ̀ ó sọ́n sí náà ó ló máa ń jẹjẹ nígbà tó ń bí ẹ́. Mo pé àwọn ẹja tó máa ń sè yẹn ni màtá máa ń rà ni. Ìwọ mò ń parọ́ mọ́ ẹ. anyway jẹ́ kí n sọ ọkọ fún yẹn wọ́n máa ń báyàn wáṣẹ́ náà kí báwọn ṣe tó bá ti sọ pé òun ò fẹ́ ń bèbà kò fẹ́ mọ́ nìyẹn kí. Àlọ́jọ́ kan báyìí mo bẹ̀rẹ̀ sí pé gàgámà mo ti wọ̀ worried over 100 times tí mo fi pè é. N bá dẹ̀ rí eruku tó ń yọ ń bí òun mọ́ ni ta ló ń dáná nínú yàrá ń bẹ̀rẹ̀ jẹ́ ń get fire extinguisher. Bí iṣẹ́ náà tó bẹ̀rẹ̀ tó dìde báyìí pẹ̀lú eruku lórí báyìí mo ní are you Ṣàngó? ó dá lóṣù má ṣù nìyẹn let's go come on, open this for me. You are a gunner. Asuna burúkú ni ẹ. Get off! Kura, you know lala. Who's your
Ẹ ká sọ ma. Báwo ni? Dáadáa. Àwọn ni. Sílẹ̀. Jájọ. Yes, ma'am. Okay. Hello. 35. Sure. láìtọ́ ọkùnrin máa rojú ni àṣekò tó kí n rojú ni wọ́n ní kàkàwé àkàwé tán wọ́n là máa sìnjọba àtìgbà láti sáàbù tí ń sin yẹn òríṣẹ́ ṣé kò tí tó kíjọba náà máa sìnyàn ni. ó ti tó èmi wà very sure pé màá ríṣẹ́ láìpẹ́ láì jìnnà ọkọ mi sọ fún mi and I believe. máa ríṣẹ́ ọkọ ẹ fake lọkọ ẹ mọ bí ṣe wá interview kan mo tún ti ń bọ̀ mo ẹ̀ ṣẹ́ bọ̀ láti interview kan ni we will get back to you tó máa ń sọ yẹn náà lọ́tún sọ interview tí mo ti lọ ṣe á ti lé ní 30 kí ló dé mo ní ìdí owó náà ṣé kò yẹ kí n ti máa fún ẹ lóhùn ni. owó sísọ pọ̀ need. láìtọ́ o tún fẹ́ fún mi lówó ni. ṣé mi ò lè fún ẹ lówó ni ṣé bí wọn náà máa ń fún mi lówó. Ti máa ń fún ẹ lówó mi ṣé o jẹ ìmílẹ̀ kí n máa fún ẹ lówó ṣé o ti káàdì ni mo máa ń fún ẹ lówó tẹ́lẹ̀ ìmílẹ̀ kí n máa fún ẹ ìwọ tó fẹ́ fún mi lówó. kò má tà kíkan ni wàá ṣàtìyà ọ̀pára wa ká má dẹ̀ ti lack. ilé ètò tíìkì o òun nìyẹn sìn Yorùbá ní òkè òkè ló wà fún ní gbé ọwọ́ tiẹ̀ tó ti wà lókè bó ṣe fún mi ń sìn. lórúkọ Jésù ọwọ́ tiẹ̀ náà máa wà lókè lágbára Ọlọ́run. bíjè. bíbí báwo ni mẹlẹjà rẹ kọjọ mẹ́ta ìbànújẹ́ ò ní dé báyìí. àmín Jésù. o ò ní dúdú fún ìṣẹ́jú kan. àmín Jésù. máa rìn lóòrùn lójoojúmọ́ kò sí tó máa gbọ́ ẹ dúdú. ó kó ẹ níjọ ẹ wọ́n ṣẹlẹ̀ ẹ máa ṣeré tí. mo tẹ̀ ti fẹ́ máa lọ rẹ́dí. àyè sí ọ sí kì í ṣe gbogbo èmi ni mo no fẹ́ jẹ́ kó máa lọ. ẹ̀yin kan mo ti rẹ́dí àti sọ́tà sára wa ẹ̀ tó wọlé. okay no problem. okay wọ́n wọ̀ méje. no problem ẹ wá pẹ́. okay later now. okay I take care. máa lówó láyé ọ̀pẹ dá fún yàn ọlọ́run kò fẹ́ dá fún yàn kọ́ lọ sórí mi náà lórówó ọ̀rẹ́ kò sí ọgbọ́n tó wù kí wọ́n fẹ́ dá ní ayé tí mo wà ìbá ní owó láyé mi. àjọba lówó náà ni. máa dá ní owó yẹn láyé mi lémi nìkan solo performance máa ní ní ayé mi ṣe. o tún ti bẹ̀rẹ̀ o àjọba lówó ni. wọ́n fi yẹn lé ọ̀rẹ́ owó mẹ́rin tó ń wá káàkiri jọ gẹ̀ẹ́sẹ̀ ni tí mo rí lé ni. kì í gẹ̀ẹ́sẹ̀ tó rí. Kan guess jọ. orí ìyàwó àtijọ́ sẹ́kẹ́ ní mọ́tà. ọmọ kì í ṣáínà nìyẹn wà kò yẹ mí nǹkan lè dídé rí lórí èrè bí ọ̀dọ̀ kì í ṣáínà jìnnà sí bí 16 hours. ọ̀tọ̀ ni ọ̀tọ̀. kí ló fẹ́ fi ṣe. jọ ọkàn guess kan lórí ẹ̀. o bọ̀bọ̀ ẹ má dá mi lórí rí mo ò sọ nǹkan tó ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. àgbẹ̀rán orí tó fi wá ṣe gírí orí ro. bàǹkẹ́ ni mo rí. bàǹkẹ́. bàǹkẹ́ gangan. ìyàwó mi àtijọ́. oh my god ó ní mo rí kì í tí wàá ṣe pé mo rí nìkan mo rí nínú ọlá ńlá gangan ni mo rí bàǹkẹ́ mo rí nínú jeep kan tó yí gan kò sí bó ṣe lè wò kó rí kó ní mọ́tò kó tó mẹ́rin kó tó márùn tó bá rí jeep yẹn tó bá kọjá lẹ́gbẹ̀ẹ́ wàá wò kíre ọbẹ̀ la bàǹkẹ́ ti ní burúkú owó ó ti lówó tó yẹn. gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ owó yẹn ti pọ̀ gan wọ́n ní pé bàbá olówó yẹn gbà tí ìyàwó ẹ̀ kú tán bàǹkẹ́ ló fẹ́. irọ́ ni o. fàǹkẹ́ ló fẹ́
filling station ni mo ti rí wọn tí Bánkẹ́ bọ́lẹ̀ báyìí pẹ̀lú ó ọmọ mi ó wù gàdí ó dọ̀kọ́ ẹ̀ wọ̀ owó tí ó ti dé. pé wọ́n mọ iná pé kọ́ọ̀lù ẹ̀kọ́ yìí gbogbo àti máa rí bí ẹ̀ kọ́ọ̀lù ẹ̀kọ́ yìí tó bá rí ṣokolé tó wá jáde ẹ̀wẹ̀ wá rí lọ́lọ́lọ́lọ́ tó bá rí kò ní ìdí kókó padà bó ṣe fi àwọn attendant tètè pé mo yẹ fún wọn lówó ni ìgbà tó wó ti kọjú lọ́wọ́ ẹ̀ ó ti lówó tó yẹ ó ti lówó gan. kọ́lọ́ ṣe wá lólówó ni owó ìrì. Bọ́lájí o mo rò kankan. kí ni. Bánkẹ́ ti lówó gan àbí. gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ tí mo dẹ̀ gbọ́ ó ti ní burúkú owó. ó lè help mi nìyẹn o at least ojú tó ti mọ ni eré òṣàlẹ̀ lóhùn mọ́ ni mọ́ ó lè èmi náà ṣe àmà ẹ̀pọ̀ nígbà tó ṣe rí bákan àbí ó lè fún mi lówó. ò ní gọ́ọ̀lù ayé ẹ̀ ọlọ́run gbọ́ ibi tí mo ń lọ gọ́gọ́ ni kì í ṣe wípé ó máa hẹ́ẹ̀pẹ́ àwa gọ́gọ́ la máa hẹ́ẹ̀pẹ́ tó dẹ̀ máa fi kówó sílẹ̀. nísìnyí ó ti bímọ opportunity ńlá ni fún ìwọ kan gbé súnmọ́ ohun tá a fẹ́ ṣe lọ́jọ́ sí kò yẹ ẹ̀sìn wọn la máa padà wá. ọlọ́run gbọ́ ìwọ ló lọ́mọ wẹ̀. ojú ti bẹ̀rẹ̀. ní kíni ó jẹ́ kí èmi sọ̀rọ̀ má wàá jẹ́ kí n bínú sí ẹ. ojú ti bẹ̀rẹ̀ o. wo ìwọ ló lọ́mọ tó wà lọ́wọ́ ẹ̀ a máa lọ bá ní a máa jẹ́ kó mọ̀ pé ọmọ wa tó wà lọ́wọ́ ẹ̀ àfẹ́ gbọ́mọ wa padà ṣó dẹ̀ mọ̀ pé owó ti wà lọ́wọ́ ẹ̀ sìn òun ti rí owó ta ló máa rí owó tó máa fẹ́ kúrò nídìí owó. sọ iye tó lè fún wa adarúkọ 2 million àní no adarúkọ 3 million àní no abẹ́ látòrí 50 kò yẹ ẹ́ a máa gbé wá sílẹ̀ díẹ̀ yẹn la máa fi mọ level tó fi wà lọ́wọ́ ẹ̀ sí kíákíá ló máa sọ̀rọ̀ ẹ̀dẹ́ tiẹ̀. ọmọ tó ṣe tèmi. ọmọ wo ni o kì í ṣe tiẹ̀ ìsìn ni kò bá sọ pé ọmọ kì í ṣe tiẹ̀ olówó lọ́wọ́ tó ní kó ọmọ kì í ṣe tiẹ̀. ìwọ ló lọmọ o ṣo fẹ́ gbọ́ mi lọ́wọ́ ta wà yín sìn ìwọ ló ní gbogbo eléyìí tí mo ń bẹ sọ lọ́jọ́ sí tó ní gbé olùkọ́ ìwọ gángan olólọmọ o jẹ́ ká rówó. bàbá mi ò máa sọ ní ìyàwó bàbá sójà nílé bàbá sójà ló ń gbé. gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ ilé tó ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn náà ni. àmàlà bàbá sójà ń lé. kí ni wo kò lágbára kankan mọ́ ìjọ bàbá tó ti rìtáyà láti gbà wò kọ́nà ẹ̀gán ló fi rìtáyà onígbà gbogbo ló fi rìtáyà kí ló ní kéènì. ọ̀dọ̀ bàbá sójà a máa lọ lé wọn. a máa lọ bẹ́ẹ̀ ni o. ṣọwárí ní tẹ́fẹ̀ sọ ní táwa máa lọ a máa tágẹ́tì gbà tí bàbá sójà ò ní sí ilé ni o. lóòótọ́ ni gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ pẹ̀lú àwọn findings tèmi ṣe ṣùtì ẹ̀sìn ìjọ Tuesday àti Wednesday nìkan ni bàbá sójà òkè sílé sórí Monday Thursday Friday Saturday Sunday ó máa wà nílé so ìkànnì ọjọ́ méjèèjì yẹn Tuesday or Wednesday òun làwọn ọmọ bá ṣe máa lọ. ẹ jẹ́ ká lọ lọ́jọ́ Tuesday àbí no problem Tuesday dá àmọ́ gẹ́gẹ́ bí mi ṣe gbọ́ o tábà máa lọ ní any one of the day ṣùtì ẹ̀sìn àárọ̀ la gbọ́dọ̀ lọ. àárọ̀. yes. ṣùgbọ́n gẹ́gẹ́ bó ṣe ń gbọ́n sí wà á tún wá lọ wá gẹ́gẹ́ yẹn dáadáa wà á lè mọ gẹ́gẹ́ ìgbà tó máa jẹ láàárọ̀ ọmọ ẹgbẹ́ àárọ̀ bẹ̀rẹ̀ láti bíi 6 títí di bíi 11 so àárọ̀ gbà tó jẹ́ láti mọ. gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ẹ tó o fẹ́ jẹ́ gẹ́gẹ́ tí ẹ láàyè tó ti yẹ ń sìn gẹ́gẹ́ bọ́n ṣe sọ fún mi kò yẹ àárọ̀ la máa lọ kò yẹ àwa ní ká wá jẹ́ kí gẹ́gẹ́ tó wá jẹ́ láti 6 títí wọ bóyá bíi 11 jágbe láti 8:30 ká fa gbogbo wàhálà yẹn di 11. ọlọ́mọ máa bá a ṣe o báńkì á máa san owó. nǹkan kan ayọ̀ ọlọ́run tábà mú 3 million naira délé má pè mí lórúkọ mi mọ́. ó ṣe ibi tẹ́sẹ̀ wáyé ó dà mí mo ti ń gbọ́ tètè bẹ̀rẹ̀ sí kílè mọ́ èmi mo lọ́mọ yẹn o. ìwọ àìmọ́ ni. o ti jájì ọlọ́run ọgbọ́n ló ní sórí ní filling station yẹn bí nǹkan mọ́ tó ṣẹlẹ̀ báyìí mo kàn ní tó ṣílẹ̀ apá ṣáìdì ọ̀hún yẹn ọmọ ṣáìdì apá ọ̀hún tí ò kì í bọ́ síbí kò yẹ ọkọ̀ sí ni fún mi ò mọ̀ ọmọ yẹn ló ṣe yóò ṣàpùpù mi mọ bọ́wọ́ ẹ̀ ṣe ran lẹ́kùn jíìpù bó ṣe bọ́lẹ̀ nìyẹn àfi kúrú ló bá bọ́ síbi iwájú ìyá ẹ̀ náà bá bẹ̀rẹ̀ sí ní lè káàkiri ibi tí yẹn ti lè kiri ni mo ti rí statue ẹ̀ ọmọ yẹn ojú ẹ̀ kú. èyí ẹ máa ń pọ̀ jù. tó bá rí bí ọmọ yẹn wọ́n fẹ́ rọ epo sọmọ lẹ́nu ni. wọ́n fẹ́ rẹ epo sí kó rò pé bí ibi sí ti rúùmù àwọn lòún wà ní ló bẹ̀rẹ̀ sí ní lọ nílé epo tí bá ya fọ́tò fúláṣì máa jẹ́ kọ́mọ pé wọ́n yá ní ìwọ ló bí ìwọ kàn débẹ̀ kó ló fẹ́ gbọ́mọ ẹ̀. ọlọ́run gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ wọn ló ní ìbẹ̀rù burúkú ẹnìbọ̀dì tó bá bèrè báyìí ẹ̀ máa jáde so ó pọ̀ tó ti fún wa láti kó gbogbo nǹkan tá a bá fẹ́ kó sí lórí láti kó sí lórí ìsìn. ọ̀rẹ́ mi àtijọ́ lówó ni owó di èmi tẹ̀ wọ́n náírà bá mi jáde ọmọ ìrẹsì láìtọ́ ni. tí olókèlè wa ara rẹ̀ náà ni. ṣáàmà wo
lẹ ṣe nu lé mi. wà á fi yẹn lẹ́nà. ẹ̀yin làlejò tán náà ń bèrè mi. Bánkẹ́ máa dìá. Are you mad? Kí lẹ ṣe nínú ilé mi sẹ́? Anyway, sórí oyún mi ọjọ́ sí. Ọmọ tó fi bí ọmọ mi ni ọmọ àgbà. Oyún? Fún ta ni lóyún? Èmi? Ṣé wàá okay ṣá? No, sórí mo ti calculate ẹ̀, mo rí pé mi mo lóyún yẹn, so èmi mo lọ́mọ. Bọ́lájí, ṣé kò ṣe pọ̀ rẹ̀ ti ń ya wèrè? O rude. No, o rude pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn. Òun sọ pọ̀ rẹ̀ tèmi ya wèrè. Ìyẹn ọkọ ẹ̀. Bàbá ọmọ ẹ̀ ló ń sọ pé ó ya wèrè. Orí pé o rude gan. Wo bí a ti gbé calculator àti calculator kò yẹ a ti calculate days, time, months, hours, seconds, minutes àti calculator. A dẹ̀ ti rí calculate gbogbo orin tó rè pátá wá sínú ilé wa. A ti rí pé kò sí nǹkan méjì, kò sí nǹkan tó fẹ́ fi kún ọmọ tó bí ọ̀rẹ́ mi lónìí. I can see both of you are mad. Yes, no problem. Taba mad nítorí nǹkan tá fẹ́ gbà kò sí problem. Sábà wo mi. Ẹ kẹsẹ̀ lẹ́sẹ̀ wọnú lé mi. Bánkẹ́ má gbẹ̀yìn wa o. Sórí n tó ń sọ fún ẹ ni pé sórí result calculator fún wa ni pé èmi ni mo ní ọmọ yẹn. Ọmọ wo ni ọmọ wo? Má gbọ́. Àwọn yẹn. Ẹ ra sa. Welcome sir. Ẹ ra sa. Àmọ́ pé wà lédùn àti fẹ́ wá sókè wá kí yín tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ sà. Yes sir. Àwa kí ọ̀rẹ́ wa ni sà. From where? Schoolmate wa ni a jọ lọ sí school ni. Ṣé ti wá pẹ́ kan tá a ti rí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìkan lára àwọn tí a jọ lọ school náà tó jẹ́ schoolmate wa tó jọ̀rẹ̀ ètò yẹn Basira. Yẹn lójú Basira yẹn lójú wo eléyìí fún wa. Ó la fi wá síbí. Bẹ́ẹ̀ ni sà. Ṣé bá ọmọ Yorùbá ni? Bẹ́ẹ̀ ni sà. Àwa ń béèrè ọmọ ẹ̀ ní sà. Ọmọ ẹ̀ láwa ọmọ ẹ̀ tó bí. Káṣẹ́ wa sọ pé rí ọ̀rẹ́ tiẹ̀. Ó dẹ̀ wá sọ fún yín pé ẹni tẹ́ ń bẹ̀rẹ̀ yìí ó ti bímọ lé ọkọ ló wà o. Lákàyè yóò sọ fún yín pé èèyàn kì í wọ ẹni tó bá wà lé ọkọ lọ. Ẹ tún wá débi báyìí nìyẹn. Ẹ jump into my ear like that. Nígbà tẹ dẹnu géètì mẹ́rin. Ẹ̀rí tó ń kọ military zone síbẹ̀ pé keep off. Ṣé wọ́n rí yẹn? Èmi ò rí o. Àárín nǹkan kan sà. Ẹ rí àbí? Keep off kẹ́ àárín nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ sà. Ok, ẹ wá ìka yìí dáadáa. Láti ìní yìí lọ, ìjọ tí n bá tún rí ẹnu yáàdì, you found yourself in the wrong court. Now get out of my house. Hold on, sir. Out. Sir. No, why not? Àfiskọ́bára ọ̀tọ̀ dé o ìjìnlẹ̀. Èmi ò bá torogun wáyé, èmi ò bá torogun wáyé. Aṣẹ̀dáyàn mi lẹ̀dá ọ̀tọ̀, orí táyé yìí tà tó gbé dé wọ́n fi jíjẹ mọ́ wáyé. Àfiskọ́bára ọ̀tọ̀ dé o ìjìnlẹ̀. Èmi ò bá torogun oníyẹ̀rà tí ó lọ́nà nínú. Aṣẹ̀dáyàn mi lẹ̀dá ọ̀tọ̀, orí táyé Ọlọ́run Bọ́lájí. Oh my God. O má lo style má le ju wèrè kankan bí yo. Kò yẹ ti gbọ́. So tí nǹkan tá bá game fọkàn la rí bẹ́ẹ̀ náà. Tí bàbá sọjà lọ jáde sí wa. Má dọ́gbọ́n le ju wèrè kankan ó fọ́n bù gan. Kí ni nǹkan tó ń sọ? Gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ àmọ́ ká máa bá. Mr. Man, má yẹ kí n gbọ́ gẹ́gẹ́ wèrè kankan lẹ́nu ẹ̀. Gẹ́gẹ́ yẹn kò fi sáku ẹ̀. Gẹ́gẹ́ tó ń pariwo. Gẹ́gẹ́ kíníkan Tuesday kò ní sílé. Kíníkan àárọ̀. Òun kọ́ la bá wọn lé yẹn sìn. Àwa débẹ̀ bá ń parọ́. Ọ̀rẹ́ wa ni. Àwa kí ni. Àjọ lọ school ni. Bàbá mi sọ̀rọ̀ kí ni o. Kí ni nǹkan tó ń sọ yìí? Ìjọ tí bá wá sọ gẹ́gẹ́ sí tí gẹ́gẹ́ mi ò bá wá wọ́ọ̀kì. Gbogbo gẹ́gẹ́ mi tó ti ń wọ́ọ̀kì nǹkan. Àbò ìṣeré gẹ́gẹ́ ti ẹ wọ́ọ̀kì rè. Gbogbo gẹ́gẹ́ máa ń fèlè ni. Kí ni nǹkan tó wá ń tà láti sọ sí? Ẹjọ́ farabalẹ̀ jọ. Gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ fún mi, wọ́n ní Tuesday Wednesday ni. A dẹ̀ ti lọ ní Tuesday yìí ń sin àdẹ̀bá. Ó mọ iye Tuesday tó wà ní ọdún kan ni. Ó yá ká. Ó mọ iye Wednesday tó wà ní ọdún kan. Tó ra lọ lẹ́yìn ọ̀kan péré ó di àdẹ̀bá gidi. Ṣé o gbádùn sá? A tún máa lọ mí. A máa padà lọ. Tá a bá rí lé ní sáà ní rí jọ mí ni. Tá a bá padà lọ kí la máa láwa ṣe? A ti sọ́pọ̀ ọ̀rẹ́ wa ni, a kàn wá kí ni. Ṣé kí la tún fẹ́ sọ? A máa padà lọ ní. Gẹ́gẹ́ wa ni òtó. Findings wa la máa ṣe dáadáa ń sìn. O bọ̀bọ̀ ẹ̀ wo kípa ẹ̀ wo fímílẹ̀.
onírànù òsì àdé máa sọ gbogbo sórí àti máa lè dúró. kémi keep idea mi. tọ́jú idea ẹ̀ jàre ó dá idea ẹ̀ méjì irọ́ ni kò wọ́ọ̀kì. ọ̀rẹ́ mi lórí sísí àwọn idea mi. ọjọ́ pé mo lè bínú sí ẹ náà ni. ẹ ò lè bínú sí mi mí ní ọlọ́run ẹ̀ mo tún ti lá idea yẹn. idea tó wà tó ń bọ̀. gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ fún mi wọ́n sọ pé máa yẹn ó tún ti ń ṣe sáìtì kan fún un kò yẹn sìn ní ọ̀nà abẹ́gì ó mọ̀ ọ̀nà abẹ́gì náà pàtí kúrò ní express yẹn gọ́gọ́gọ́ ẹ̀ ó mọ̀ bẹ́ẹ̀ ọ̀nà abẹ́gì wọn ló ti ń ṣe sáìtì kan fún un bẹ́ẹ̀ kò yẹ àwa la máa target time yà kọ́ lọ block ẹ̀ mọ́lẹ̀. káyé kí ni. ọ̀dọ́ kálọ̀ dá lọ́nà. kì í ṣe dá lọ́nà à nífẹ̀ẹ́ ló bá sọ̀rọ̀ lásán ọmọ tẹ̀mí ń wo èèyàn ojú ẹ̀ máa le díẹ̀ ìbọn oníke la máa lò. kàdí amrọ̀bà. kí ni black one èmi àwa bọ̀ oníke kò ní jẹ́ bí silver máa wá black all rounder tó jọ̀bọ̀n. Bọ́lájí ó ti ya wèrè ẹni tó máa ń lọ sẹ́wọ̀n lò wá Fẹ́mi kálọ̀ dènà dẹ́ni ẹlẹ́ni Fẹ́mi. dúró níranù ó tiẹ̀ ti pẹ́ kó tó yẹ pé mi ni màá bá tiẹ̀ jẹ́ oṣù màmá sọ gẹ́gẹ́ mi èyí tó wọ̀ọ̀kì kò yìn mí eléyìí ló bẹ̀rẹ̀ sí ní pariwo lé mi lórí nítorí àbá wọn ọlọ́run àríran wò màá kó mọ bí mo ṣe mú ẹ ìbọn oníkẹyẹ máa wà fún ẹwọ lóde máa dì í mú ọkọ. jọ̀wọ́ dá mi láre bàbá má jẹ́njẹ́ bí ayọ̀ ni mo fẹ́ ọlọ́run ò dá mi láre. Àjẹ́ báwo ni? ó mọ àjálù. Báwo ni jọ́bọ̀? láìtàn kò easy o we get back to you everybody sọ náà lọ sọ I don't know mi mọ nǹkan tí ibi tí ìlú yìí ń lọ kan kò síṣẹ́ kò sí nǹkan kan everyday ni mo lọ ṣe interview. Same thing lèmi náà bá bọ̀ gbogbo ibi tí mo lọ bọ́ mo mọ̀ pé very soon Ọlọ́run máa ṣe yanu. láìtàn ìwọ náà ti yá wáṣẹ́ nìyẹn ni. mo wá ṣe o ó mọ̀ pé kò sówó mọ́ náà wọ́n san láwí and I need money. láìtàn tí ẹ ṣe sùúrù gbáwọlé ẹ ṣe sáàfù tán sì kò tí ju oṣù 4 lọ ó ti yá wáṣẹ́. I need to work baby. ṣòrí láìtàn mi ní kó má ṣiṣẹ́ ṣọmọ pé you know you are pretty please má jẹ́ káwọn ọ̀gá lè ṣe yẹn kó take advantage ẹ̀ torí ọlọ́run ṣòrí tí yìí bá bẹ̀rẹ̀ ṣe lágbára ọlọ́run máa tọ́jú ẹ̀ ọlọ́run máa tọ́jú ẹ̀ dáadáa. It's okay má rẹ ó sì ẹ̀ ní nǹkan tí mo fẹ́ sọ fún ẹ. ṣé kò lè. idiot náà ni ẹgbẹ́. ẹ̀wọ̀n bọ́tà. ẹjọ́ kí ló ẹni kúrú ẹjọ́ kí ló ṣẹlẹ̀. ẹ̀wọ̀n bọ́tà. Bánkẹ́ kí ni mo ṣe náà mi ìṣàgídí mi. o tún lẹ́nu sọ̀rọ̀ àbí o ní gbẹ́nu òṣì ẹ̀ tán ẹ̀wọ̀n lọ. Ẹ̀sà. Bọ́lájí
ẹ wà bọ́dá Fẹ́mi ò sí nílé. ẹ bọ́ lọ. èmi ò mọ o àǹtí dúdú kan ló wá síbi ìbá pẹ̀lú àwọn àmì ipa gbẹ̀gbẹ̀ lọ́ fi irú bọ́dá Fẹ́mi kúrò nínú ilé yìí àyà mi já. sójà Ọlọ́run wá sínú ilé yìí kí ló sọ pé Fẹ́mi ṣe nígbà tó ń sọ̀rọ̀ kí ló ló ṣe. èmi ò mọ o ọmọ ṣàánú wa. Oh my God. Àmì wá gbé Fẹ́mi mi. bẹ́ẹ̀ ni nínú bí gangan. Ọlọ́run tipátipá ni. ok ó ti yé mi. ẹ ṣe jẹ́jẹ́ o. Ọlọ́run ló mọ ètò ṣe báyìí Ọlọ́run ṣàánú ó bẹ̀rẹ̀ má ṣòro ṣe ń lulẹ̀ yìí. sójà. Bọ̀dá Bọ́lájí ẹ̀yin náà tún jáde ni. mi ò mọ ọmọ ni. ṣé o ṣe pé ń sá lọ. èmi sá lọ ohun tó fi lè mú sójà tó fi wá gbé Fẹ́mi nínú ilé yìí ohun tó ṣe mo mọ̀ tó ṣe kò sí ohun tí Fẹ́mi ṣe tí mi ò mọ̀ ohun tó fi mú sójà wá gbé. ìyẹn túmọ̀ sí pé ó possible kí àmì padà wálé yìí kó wá fi ìparú ẹ̀yin náà lọ. ó possible ṣé kàn mí wà tó tún fẹ́ sọ. ṣé kò wá ṣe pé bóyá ẹja lè ṣáàbí ẹ fi ipá móbìnrin mọ́lẹ̀. ẹlẹ́nu òṣì yẹn ìwé ẹlẹ́nu ṣípò tí ẹlẹ́nu rọ̀gọ̀dọ̀ bí àgé burúkú orí tí ń rin bí ọ̀pá onírànù òṣìṣẹ́ báyìí mo ti ṣọ́ ẹ ti pẹ́ ni o kì í ṣe pé ni o ìwé èké abẹ́bọ̀ kò sí gbọ́n tó ṣẹlẹ̀ ní stíríìtì ìwọ ló ń ba ayé àdúgbò yìí jẹ kò yẹ ibẹ̀ yẹn kọ́ náà ti lù ẹ́ wálé ní jẹrin onírànù òṣì lẹ́nu ẹnu burúkú yìí náà ni gbogbo gbẹnu sọ̀hún o de sọ gbogbo ẹ náà o kú lára. òun lélẹ̀ òun ni mo yà yìí tó bá jù báyìí lọ kó sọ pé ọmọ àlè ni mí tó ṣe di ṣúín bẹ́ẹ̀ni sọ tó ṣe di ṣúín ìwọ àti Doyin sáìsì pátá kan lẹ̀ ń lò. wàhálà lẹ kóra yín tó níra. ọlọ́mọ ìkọlù ẹ̀ ṣì lè gbà apàtọ́ ti òun ló ń kági lọ tẹ́bi ọba tó fún iṣẹ́ máa rí báàgì olóṣì tẹ́ gbégbé olóṣì oníbàgì ìyá àkùnmọ́ bí ó ti ó ní lọ́mọ máa jà ní òmò ṣàpàgìjì ìyá tẹ́ ọdẹ kéjì ẹ̀ ó ní lọ́mọ máa jà. ṣètò ayé rere fún wa ìrètò pín fún mi kó má fò mí rántó yan mí yan. bùrá Fẹ́mi ẹ ti yadé nìyẹn. kí ló dé kí ló kàn ẹ́ bẹ̀. ṣe bó lápá àwọn àmì ló wálé tó wá rú yín lọ gidi gbàgbàdìgbàgbà àyà mi gan já. kí ni problem ẹ náà ṣé táàmì bá gbé mi nísìnyí àmì ìyẹn mi Ọlọ́run lámì ni. ó dáa ọ̀rẹ́ yín bọ̀dá Bọ́lájí wọn sí nílé o. níbo ló lọ. akúkú dà fún yín kí ló wọlé sí ni mo bá pè mọ́ gẹ́gẹ́ bí neighbor tó dá sí wọn kí nǹkan ẹni má bàjẹ́ lójú mi ní bá sọ fún wọn pé o àwọn àmì o wọn wá gbé yín lọ o tìpá kí kúkú lọ fi gbé yín o lọ̀rẹ́ yín bá du wọlé báàgì tó gbé ó ga tó yìí eré lẹ́lẹ́ eré lọ́ba sáfù òun lé yìí. ṣẹ̀rí àbí kí lorúkọ ẹ̀ ṣé o ṣàlàyé fún Bọ́lájí pàmì wá gbé mi. báwo ló ṣe fẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn tí ń bá sọ. ṣé mo rán ẹṣẹ ni ṣé wọ́n fẹ́ kè ṣe ẹ ni. anyway ẹ ṣe é ṣe ti gbọ́. oore yín ṣòro ṣe abájọ tí ó sọ lóore Nàìjíríà orí àwọn pípù yóò ṣòro ṣe ṣùgbọ́n ọ̀dẹ̀ gbàtàwọn yẹn náà lù ú ṣe léṣe. Bọ́lájí ń bolo wà. ló mú un gbọ́ kó sọ̀rọ̀ èmi fẹ́ gbọ́gbọ́n wo mò ń gbọ́ background voice ni ó possible kò jẹ́ pé ọ̀dọ̀ ibi tí wọ́n gbé ẹ lọ ló wà kí wọ́n á fi fóòsì speaker kán lè gbóhùn mi kán lè mọ ibi tí mo wà. sálọ báwo máa bọ nílé jọ. ilé báwo ó wà nílé oṣù ọ̀pẹ́lẹ́ ló wà. ni mo ti wà nílé. ṣé bọ́ ní báńkì àtàwọn àmì kan ló wá gbé ẹ lé. bíjì máa gbọ́ òótọ́ lọ́wọ́ afá mi pè mí àmọ́ mo ti wà nílé. èmi orí ẹ̀ mo rò kórìí ẹ̀ ti yí tó dẹ̀ mọ̀ mí tẹ́lẹ̀ àbí. jọ ọpọlọ wo ló dá ronú ẹ̀rí tí ò bá ṣe lẹ́yìn èmi ló fẹ́ máa mú nìgan èmi ló fẹ́ tàn wálé àbí kí àmì lè mẹ́mì. tí o tó bá dé màmá ṣàlàyé fún ẹ. ó yà sọ pé Ọlọ́run lóòótọ́ sọ pé Ọlọ́run pélé ló wà. Ọlọ́run ṣe máa parọ́ fún ẹni. wo fọlọ́run lẹ̀ Ọlọ́run máa slow sọ pé Ògún làkà yọ ọ̀sùn mọ́lẹ̀ pé kó máa pa ẹ́ kó tó bá jẹ́ pélé kọ́ ló wà. Ògún. anyway o ṣe pé ẹni a o mọ̀ kí màá mọ̀ nǹkan tí màá ṣe bóyá lè lo wà bílé kó o lè rẹ́mi mú. ok. boy bóyá owó ìyá ti bá owó ìyá bá báyọ̀ téèyàn ò ṣe máa ka o. báwo ni. àìtọ́ mọ́ ok. oṣù bó kí ló ṣe fáwọn pípù yẹn tó fi wá gbé ẹbẹ yẹn. sori láìtàn sori ọ̀rọ̀ ló ṣe bí ọ̀rọ̀ láàrin mi àti wọn wọ́n fẹ́ lágbára fún mi ni wọ́n dẹ̀ pé mi gan wà connected wọn ò ní wèrè orí pé bọ́yẹ gbé mi lọ mo padà lẹ́sẹ̀kẹsẹ̀ ni. ṣé wọn fọwọ́ kọ ẹ̀wọ̀n ṣe kọ́kọ́ fún ẹ.
láì tọ́ fọkàn ẹ̀ ṣe bí mi lò wú yìí kókò ṣe mí ara mi pè. ok ló bá sọ bẹ́ẹ̀. mo ti tó ń farẹ fọkàn ẹ balẹ̀ lẹ́ẹ̀kan yẹn ká tó lọ ó ló fẹ́ san ọkọ̀ fún mi ṣé ò sí. mo feel dizzy lẹ́nu ọjọ́ mẹ́ta yìí so mo wá lọ sọ́dọ̀ doctor wọ́n á sọ fún mi pé mo ti wà 8 weeks pregnant. mo ti lóyún oṣù méjì. Bọ́lájí o ní believe pé torí DNA test ni bàbá olówó ṣe wá fi sójà gbé mi. Are you sure? Bẹ́ẹ̀ni. DNA test. Bẹ́ẹ̀ni wàláhì o ní believe. Wọ́n ṣe wá gbé ẹ. Ṣé bọ́ ṣe dé lọ́sẹ̀ gidigidi pé gíníkan mo yá tètè tẹ̀lé wọn mi bá wọn ṣagídí gẹ́gẹ́ bí ṣe máa ń sọ fún ẹ mi ò lè dé aṣọ́jà láyé mi. Ṣòdì káàmù rọ̀bà wà lápá ọ̀tún kí sójà wà lápá òsì ó pè mí kí lọ bá mú rọ̀bà ju kí lọ bá sójà lọ. Àwọn wo ṣe fún yàn mi ò lè dí àwọn o mo ṣáà tẹ̀lé wọn mo tẹ̀lé pé bá ṣe ń gbé mi lọ báràkì lọ ń gbé mi lọ ni àfi bọ́ ṣe gbé mi lọ hospital. Ìjẹ́ kí ló dé wọn la fẹ́ ṣe DNA test n bá ló yá lọ́rọ̀ kan ṣáà mo ṣe test bàbá olóyún náà ṣe test tó mi sì náà ṣe test wọ́n ní ká wá gbọ́ result in 4 days time. àwọn olówó ìṣá ó ṣàṣe òun àṣà lówó agbára wọn. well anyway ẹ kí ni wọn fẹ́ ṣe ní 4 days time yẹn. pé kíní ẹ. pé ti báwo ṣó ń lọ ni ṣó máa lọ tẹ̀lé wọn gbọ́ result kan àbí kí náà. àbí màá lọ ká tẹ gbọ́n kan tó fẹ́ sọ. mi gbọ́. àbí. jọ tí result bá wá jáde tó bá sọ pé wọ́n ló lọ mú nǹkan. ọ̀làjì yẹn ò possible mo ṣe máa lọ mọ́. no àní ká sọ pé possible à ń béèrè pé ìwọ ló lọ mọ́ kí ló máa ṣe. àníyàn ò possible wọn náà ogbó Yorùbá kan wọn níbo náà ti ń bímọ ń sọ ìwúrẹ́ tó ń jọ tàgùtàn àbí báwo ló ṣe máa ń pòwò yẹn kò possible now. ọmọ tó ṣẹlẹ̀ ní bódà yẹn pé torí ilé ẹ̀ta lọ yẹn lọ ṣe fẹ́ confam tọ́pádẹ̀ ti confam sí àwa gan gbogbo afẹ́ fi gbowó afẹ́ fi gbowó bóyá ojú àti ẹ̀ wálẹ̀. kí ni orí tí mo ṣe. ó nọ́ọ̀sẹ̀ àbíkélódé. mo nọ́ọ̀sẹ̀ mo tọ́sẹ̀ àzìmú relax mo dúró dé yìí ó mọ túmọ̀ èdè Yorùbá lọ gbórí lọ kó gbọ́ ọmọ bọ̀ ibi tó máa bá mi ni. kí ló dé. gbogbo ẹni kí n máa sọ fún ẹnu rẹ níbi tí báwo kò sígbà kankan tí wọ́n ń lo 1 minute tó fi ń ronú fúnra ara ẹni gbogbo ẹni kí n máa bẹ́ẹ̀ ronú dọ́tòrò Ọlọ́run ṣó máa lọ forí ara ẹ ó máa lọ forí ara ẹ wéwu ni ṣó fẹ́ lọ para ẹ dànù ni. tó bá sọ wípé ìwọ ló ní ọmọ kí ló rò pé sójà lè ṣe fún ẹ inú mi dìwọ́ fúnra ara ẹ ti ròyìn wọn ń sìn oníkóró lè kó rí sójà ìwọ ló ròyìn wọn ló mọ bó ṣe tó Ọlọ́run gbọ́ lára àyà tí mo mọ̀ kí sójà fi ń gé èèyàn tó star jù ó máa kọjú sórùn báyìí ni tó máa padà dé recommended tó máa ló máa ju aago yìí lọ. wo by the time tó bá fi ẹlẹ̀ tán tínú wọn yọ tán fi ẹlẹ̀ tán ní kó máa lọ lé wọ́n ti pa ẹ́ sáyé o the best thing nífẹ̀ẹ́ni tó bá ní làákàyè kó gbé ògùn jẹ o tí ò bá gbé ògùn jẹ kó ẹ isolate rẹ nítorí ò lè ríran mọ́ mi ìṣeré advice tèmi fún wọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí ṣe rí ń sìn má lọ o gẹ́gẹ́ bọ́rọ̀ yìí ṣe rí má lọ o kódà mi kún sọ tèmi ń sìn òkú ní gbọ́ bá ṣe máa ń jù ní gẹ́gẹ́ mi ti wọlé ń sìn àánú ẹ̀ ń ṣe mí lọ forí gó gẹ́gẹ́ tó ń ta gẹ́gẹ́ mi á wúlò fún ẹ. ẹ sà àbájáde àyẹ̀wò tá a ṣe òun ní sà. dókítà ẹ̀yin náà lè máa interpret nǹkan tó wà mẹ́. kódà èsì àyẹ̀wò tá a ṣe ó jẹ́ kó yọ ayé pé Mr. Fẹ́mi Ajíbóyè ni bàbá ọmọ tí à ń sọ̀rọ̀ nípa yìí. Fẹ́mi what? Fẹ́mi Ajíbóyè. You're welcome, sir. All right. Hey, congratulations. Doctor, ẹ tọ́jú yẹn for now. Ṣé inú yóò dùn sí ni? Ẹ má bínú ẹ jọ sọ pé kò sí mix up nínú test tẹ ṣe ṣàbóyá result ẹ bóyá mix up fún abẹ. Èsì àyẹ̀wò títí ń gbọ́n láka fún yìí. Èmi mú lọ wọn. How come? Tẹ́ bá lọ sí anywhere èsì tẹ́ máa gbọ́ lé ní
nǹkan ayọ̀ nìkan tá à ń sọ yìí. nǹkan ayọ̀ ìyẹn jẹ́ iṣẹ́ àbí ọmọ bùkátà. Ọlọ́run ju ẹ̀dá lọ kì í fà jùlọ èèyàn ní jẹ́ onífẹ́ àtàtà lélẹ́dùá èèyàn ní ẹ̀bẹ̀ o kó má fọwọ́ ara ẹ̀ fà mí. èèyàn ní ẹ̀bẹ̀ kó má fọwọ́ ara ẹ̀ ṣe. àfisàn gbára ọ̀tọ̀ dé tó ń gbédè ìjì ẹ farabalẹ̀ èmi yóò bá tóun jẹ́ ojú ọ̀rọ̀ délẹ̀ ẹ wá gbọ́rọ̀ àṣẹ̀dá yan mi lẹ́dá ọ̀pọ̀ délẹ̀ ẹ wá gbọ́rọ̀ tí kejì èmi yóò bá torogun wáyé. ẹdùnà kí lẹ ṣe mí ganan. jẹ́ kọ́rọ̀ ń dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa o. Yes. Ah. Hey. Kò yé mi o. Olódùmarè. Kò yé mi. Kò yé mi. Kò yé mi. Ó kọjá òye mi. Kí ni mo ṣe? Ọlọ́run mi ò mọ̀. Mi mọ̀ ọdún. Ṣé mi ò sìn ẹ́ tó ni? Èmi máa kó bá mi o. Mo ti mọ̀ pé àbá ti fi gba property. Tí máa fi gba property lọ́wọ́ báyìí. Ṣé tèmi máa wá gbé mi lé ìgbà mi? Èyí wà lákòó báwo mo pàdé yìí. Ṣé ní títí? Nọ́mbà lé mi mú lọ́mọ o. Nọ́mbà ni wọ́n lọ lọ́mọ àbí wọ́n lọ lọ́mọ. Bọ́lájí same thing náà ni. Kí ló ń jẹ́ same thing ni? Ìjẹ́ farabalẹ̀ kó bẹ́ mi sọ̀rọ̀. Same thing ni kí ni? Ṣé ó yẹ kí wọ́n gbọ́mọ ni? Àní díẹ̀ nílé mi mo lọ́mọ ṣé kí same thing náà ni. Ìtumọ̀ ohun tí mò ń sọ fún ẹ náà ni ohun tí mo bí ẹni kò dé mi lóhùn. Ṣó yẹ kí wọ́n gba ọmọ? Ìtumọ̀. Jọ́tí Ọlọ́run gbà tó wá gbọ́mọ fún wọ kí ló tó dọ́mọ padà kó lóòfẹ́. Ọ̀dẹ̀ ọ̀rọ̀ wo ló ń sọ yìí gan? Ṣé mi ni mo fẹ́ gbọ́mọ ni? Àbí bàbá sọjà wá arrest mi wọ́n gbé mi lọ wọ́n ṣe díẹ̀ ọ̀dẹ̀ lé mi mo lọ́mọ. Ṣé mo ní mo fẹ́ gbọ́mọ ni? Iṣẹ́ kí ló fẹ́ fi bọ́mọ? Owó wo lo ní lọ́wọ́ tó fẹ́ fi tọ́ ọmọ yẹn? Wo Bọ́lájí mi ò lówó ti fẹ́ fi tọ́ ọ̀dọ̀ màmá èlò wa máa tọ́ kí n tèmi. Okay, now I see. Ẹ̀yà èmi ò mọ̀ kó ti pa ó ti kún tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó máa bí mi sọ̀rọ̀ èmi ò mọ̀ kó kàn ń gbé mi lẹ́nu jóni kàn ń gbé mi lẹ́nu jóni no problem orí wàá ń sọ̀rọ̀ bí family man wọ́n sọ̀rọ̀ bí ẹni táyé ti dẹlẹ̀ fún dáadáa wo married man thank you rí ẹ̀ ò pé ṣé o ti yẹ ń sìn no problem kò sí wàhálà jọ kí ni orúkọ ọmọ.
ògbọ́mọ̀ ìbò máa ìrònú papọ̀ máa ní mi lára jàre orúkọ ọmọ. orúkọ ọmọ àbí gẹ́gẹ́ báwa ṣe gbọ́ tómi ń sìn ni wọ́n porúkọ ọmọ. ọtí gbẹ́ ọtí morúkọ ẹ̀ náà nìyẹn kí wàá ló wá ní mi lára fún. bàbá tómi ń sìn bàbá tómi ń sìn. bọ̀bọ̀ ìwà ṣó fẹ́ máa mú mi ṣeré ń sìn ni. mi ò mú ẹ ṣeré o kì í ṣe pé mo fẹ́ mo mú ẹ ṣeré gangan ni. o gbọ́ jọ skul lọ wọ́n fẹ́ máa lọ o ẹ skul la máa fọmọ sí. lọ́ba fi sí skul alọ́dọ̀ ìyá àyàn ló máa wà màmá ẹ̀ ló máa ṣe gbogbo yẹn ní skul wo la máa fi sí tí ọmọ wà lọ́dọ̀ mi ti máa fi sí skul. wo má fojú ro bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ o má fojú ro bẹ́ẹ̀ mi sọ o gẹ̀tẹ̀ mo ń bí ẹ léèrè ọ̀rọ̀ kó máa sáré dá mi lóòní ìwọ tó ti lè plan kó tó dé tó ti mọ̀ pé ọmọ màmá gbọ́dọ̀ yẹ ẹ̀ kò yẹ ìwà ní take responsibility lórí ọmọ rárá ni ó ń pọ̀ ẹ̀ náà ní àgbà ti dé ó ti bímọ already ó máa mọ skul tó máa fọmọ sí skul wo ló máa fọmọ sí mo bí ẹ skul wo. anyway ọmọ yẹn ti dàjọ bí nìyẹn àjọ máa tán náà ni. àjọ máa tán ni o àjọ máa tán ni ọmọ tó rẹ mi bí èmi náà ni mo bí. àbórí. kò kájọ ṣe yéèsì àjọ ṣe yéèsì. èmi àtẹ́jọ́ ṣe yéèsì láṣẹjọba tọ́jú ọmọ ó tán gbogbo gẹ́gẹ́ mi tí mo sọ ṣé bó rí gbogbo gẹ́gẹ́ mi ṣé kò bọ́dà gẹ́gẹ́ ìsìn mo sọ fún ẹ pé ọmọ yẹn ju ẹ ti inú kẹyìn láyé èmi fún ara mi rí báyìí ni. That's all right. No share the two. Okay. My baby, that's okay. Yeah. Give me fair. One biscuit. All right. What's the trouble? Okay, but yes. Láyé.
ṣe iléeṣẹ́ mo fẹ́ sọ ní àbílẹ̀ tá à ń kọ́ láyé díẹ̀ ní tí màmá ẹ̀ mọ̀ tó bá tó stage ọkàn máa mú ẹ bọ́ sáwọn eré àbòmí do you understand kó o mọ ibi tí àwọn ilẹ̀ wà ilẹ̀ ní ilẹ̀ gidi tó ẹ pé kò sí nǹkan tó lè dẹ́rù báyìí lẹ́yìn ẹ̀yin mẹ́ta yìí kò sí nǹkan kan kò sí ẹlòmíín bò mí ẹ̀yin lẹ́ni gbogbo property mi ẹgbọ́n tó mọ wí ẹ máa torí yẹn pé ẹ ní kàwé ẹ ka o èyí tó jẹ́ kókó jù bẹ́ẹ̀ láyé lèmi fún yín lọ́wọ́lọ́wọ́ báyìí sí ẹgbọ́n kan tí mo sọ fún yín èmi ti ṣe tèmi o èyí tí mo ń ṣe mo dẹ̀ ń ṣe lọ́wọ́ mo ti parí tẹ̀gbọ́n yín kókó tì yín so ó jẹ́ kan tí mo ní èmi fẹ́ bá gbogbo ẹ̀ sọ. Okay, báwo la ṣe fẹ́ ṣe ètò sọ yìí kí ni mo gbọ́n wo ni mo lè lu because I don't know. o fi tó kulẹ̀ fún mi tó bá ti gbà ń pò máa ṣe. tó bá yẹ pé that's the only solution máa ṣe kí tèmi má bàa gbé torí nǹkan tó ń plan fún mi yìí indirectly kò rọrùn o bíi pé kó tán fún mi ni. ok kò sí wàhálà ọjọ́ tó bá ti fẹ́ wá gbà ṣáà pè mí lórí aago. ẹni tí a tó bá ti rí ọjọ́ òní kí n wà. wá next week. next week. òǹlẹ̀lẹ̀ májèlé tó gbóná gidi ni abọ́ nìkan ló máa fi ra abọ́ oúnjẹ wọn ni o kódà kó jó mi lásán náà fi mu ọ̀run làálàá ni bẹ́ẹ̀ ni mo á bẹ̀rẹ̀ nítorí ọlọ́run tó bá ti lò tán kó fọwọ́ ẹ̀ dáadáa. kí n fọwọ́ mi méjèèjì. lásán ni o so that wọn ò ní fúnra nígbà tí gbogbo ìṣẹ̀lẹ̀ yẹn bá ṣẹlẹ̀ wọn ò ní fúnra sí rárá. ok o smart o so tí ìṣẹ̀lẹ̀ yẹn bá ṣẹlẹ̀ wọn ò ní mọ̀ pé mi ni torí àmì àtọkọ mi náà á sùn lọ. bẹ́ẹ̀ ló bá tán. bọ́tà wa máa jí o. oorun lásán ni. ṣe kàn bẹ́ẹ̀ mi àjọṣe wa ní bàjẹ́. àmì o jọ ń torí ọlọ́run má ṣí lò ó. mi ò ní ṣí lò mi ò ní ṣí lò rárá. mo bẹ̀ ń torí ọlọ́run má gbé méjèèjì lóra wọn. ṣebí kọ̀ọ̀kan yẹn ìyẹn ló máa jẹ́ kí èmi àtọkọ mi sùn èyí powder yẹn ló máa jẹ́ kán kú. ṣé orí kẹ̀kẹ́ gangan ló máa lò ó ní májèlé kí ló tó wá ń gàn báyìí. kọ̀ọ̀kan májèlé powder ohun. jọ ń torí ọlọ́run má ṣí lò ó tó o ti ń gbọ̀n jù. ṣe kó àjọṣe wa ò ní bàjẹ́. má ṣí lò nítorí ọlọ́run má ṣí lò ó. kú ṣe o ráìsì ló ṣe ni. bẹ́ẹ̀ ni kí ló kù tó fẹ́ ṣe báyìí. ó ti jiná kí n kàn sẹ́ẹ̀ ni. abọ́ tó fẹ́ fi sẹ́ẹ̀ dà. kólẹ̀ máa bẹ́ẹ̀ sẹ́ẹ̀ o mọ̀ pa bá mi lọ sínú yàrá mi handset mi mo fi sínú wardrobe tó bá ṣe wardrobe mi yẹn òun ti máa hang aṣọ sí yẹn abẹ́ àwọn bags mi ò tiẹ̀ mọ̀ bí abẹ́ gan ni silence de ló wà mo kàn jù sí wà bá mi farabalẹ̀ ṣá wà bá mi tú gbogbo wardrobe mi látòkè délẹ̀ gbogbo compartment wa tú wọn kò mọ̀ nǹkan wá ara ẹ̀ balẹ̀ jù mí lọ́jọ́ bá mi wá. farabalẹ̀ wa ò máa sẹ́ẹ̀ níṣẹ́.
mi láre bàbá má jẹ́jẹ́ bí ayọ̀ ni mo fẹ́ ọlọ́run ò dá mi láre. Jọ̀wọ́ dá mi láre bàbá má jẹ́jẹ́ bí ayọ̀ ni mo fẹ́ ọlọ́run ò dá mi láre. Ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀ọ̀gọ̀ fà. So ló pa ìyàwó àtàwọn ọmọ mi. Ó ti mí sí ní bí nírò lọ́kọ̀. Ẹ jẹ́ bá lọ. Daddy, 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 ẹ jọ̀ọ́, daddy ẹ jọ̀ọ́ ẹ má ṣe lé ẹ jọ̀ọ́, daddy, ẹ gbà mí o tutù dárọ̀. Tutù dárọ̀. Bí gbogbo ọ̀rọ̀ ṣe rí nìyẹn o, bó ṣe rí nìyẹn o. Àfikún lóun máa ṣọ́ wa pẹ̀lú àwọn obìnrin wa yìí o. Àwọn obìnrin wa jẹ́ wá rí pé kòròfo ni mo wà báyìí, kòròfo ni afá àbí ta ló tún kúkú mi báyìí. Mo ní ìyá mi ò ní bàbá, ìyàwó àtàwọn lọ sí ọlọ́ọ̀. Àmọ́ tá a bá ní ká tún wò ó, ìwọ náà lè kó ẹ̀dá tó dá yìí lẹ̀ o. Àbí jẹ́jẹ́ ni wàhálà ń lọ tó lọ fọwọ́ wọ. Ẹ̀bí mo gbà pé mo jẹ̀bi. Allahu akbar. Ala Muhammad sallallahu alayhi wa sallam. Ó ní la taqnatu min rahmatillah. Ẹ̀dá ò gbọ́dọ̀ sọ̀rọ̀ tí nù pé bóyá àbí ní tó ti wọ́ òní padà tún náà gbọ́rọ̀ mọ́. Gbólóhùn tó gbọ́dọ̀ máa tẹnu yín bọ́ báyìí òun náà ní àforíjì sọ́dọ̀ Ọlọ́run pé astagfirullah 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 inna Allaha ghafurun rahim. Alàgbà tẹ́ ẹ̀ bá tọrọ àforíjì tí ikú bá fi dé ọ̀ràn ńlá ni o, torí gbogbo àwọn tá a mẹ́nu bà tí wọ́n ti lọ wọ̀nyí ọ̀ràn yín ni wọ́n kú sí, gbogbo ẹ̀ṣẹ̀ wọn pátá ọ̀ràn yín ló wà, ẹ̀yin lọ́lọ́run ó sì bí léèrè, àfi ká yà tọrọ àforíjì. Àwọn ó máa fàdúrà ràn yín lọ́wọ́ ni, àdúrà tá a sì máa bẹ̀ lọ́hùn fún yín ni pé kọ́lọ́hun ó dáríjì yín kó ṣàforíjì fún yín gbáà khalas. Tó kọ́lọ́hun foríjì gbogbo wa. Àmín. Ẹ ṣe kó wa ṣeun tó. Bó ṣe dé sí Allahu akbar. Ẹ jẹ́ ká lọ. Alhamdulillah. Ọlọ́run mi fi yín lẹ̀ o, Ọlọ́run ṣe dáadáa. Màá tún máa débi. Ohun ọwọ́ mi ò tó máa fi
ọ̀tọ̀ níkùn àjìfà ifá ọmọ pọ́ńfà ní níkùn yá kẹ́mi má torí ifá fàyè ara. Àwọn máa tóbi o. Ọlọ́run tóbi. ẹ̀kọ́ ṣẹ́gilájà rẹ̀ mú olówó òkè ni. ẹrù mi rè. kí ló ń bi irú question wèrè wo ló ń bi mí ẹ̀ níbo ló ti rọ̀mọ̀. ọmọ mi ni tómi sìn rè. ọwọ́ ẹ̀ lélẹ̀ congratulations ọwọ́ ẹ̀ rí tómi sí àbí that's nice good one ẹ̀dá tó bá wáyé náà wá bímọ náà ni ó make sense. láìtàn kí ni ti bí nǹkan. ó wà ń bẹ bébì mi ń kìkì. ó wà ń bẹ ọ̀rọ̀ ti yí ẹ jù ọ̀pọ̀lọpọ̀ náà ló jọ wà lórí ìwà àtọkọ ẹ ọ̀rọ̀ bá tètè yé yín ó ti mọ̀ pé bébì ìwọ̀n ń sọ àbí ọpọlọ eku ni wọ́n ní bẹ́ẹ̀ ni òun lẹ́jọ́ ń ṣe à torí ẹ̀ ti dàrú gbogbo game tó ń play pátápátá kò sí tí ò yé mi ń bẹ̀ kẹrẹkẹrẹ náà mọ ibi tó sún mi dé ó wá lọ gbọ́mọ wá sìn yá àti ìyàwó tó lóyún sínú ó gbé wá sínú bí eléyìí náà ó ní nǹkan tó rọgbà nú ibi tẹ́jú jọ ń ṣe yéèṣì same place yẹn náà ni yéèṣì ẹ̀ náà ó tún rọ sí eléyìí inú eléyìí lóyún sẹ̀ ó máa ń bọ̀ ń bí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀tẹ̀ máa wá síbi jọ torí ọlọ́run bí ìjẹ́lì ẹ̀ tó bá yá tẹ bá fẹ́ sọ̀rọ̀ lọ́kọ̀ láà ṣé mi ò ní jáde fún yín kẹrẹkẹrẹ máa wò kọ ẹjọ́ fẹ́ ṣe nǹkan papọ̀ mi ò ní wálé léyìí ọjọ́ keje máa ṣe nǹkan mi ò ní wálé títí ọ̀sẹ̀ kan mi ò ní wálé jọ̀ṣọ́ máa bá mi sọ̀rọ̀ kó tó di pé mi gangan wábi tí màá lọ gbé fúnra mi ṣé ò ti lé mi kúrò lé gbogbo nǹkan tó rò pátá gbogbo ẹ̀ ló ti yé mi mo dẹ̀ ti dúró lórí ẹsẹ̀ mi báyìí láti jẹ́ kó mọ̀ kó máa jáde kó òun lé ó ní mo ṣe kẹ́rù ẹ síbi o kò sí nǹkan méjì o ó gbọ́. kí n kó mi. anyway bọ́lá ní sọ́rí ní ọgbọ́n tí wọ́ọ́rọ̀ yẹn. ní kí ni. gbà lọ́wọ́ mi sẹ́. kí ni lè. kí ló ṣẹlẹ̀. orúkọ tó wà ń bẹ̀ ni. mi ò rórúkọ mi ò ríran ara bíi 2000 ni mo rí bẹ́ẹ̀ yóò kí ni. anyway bàbá olówó ló pè mí ṣó ń gbọ́ náà ní kí n wá gbé ọmọ mi àwọn fẹ́ hand over fún mi mo dẹ̀ jẹ́ kó yé wọn pé mi ò lówó mi ò níṣẹ́ tí máa fi tán wọ́n dẹ̀ kọ check fún mi 20 million naira ní pé mi àtọmọ mi ká máa lọ fi tọ́ra wa even gan wọ́n ní àwọn máa fún scholarship láti school primary school títí débi tó bá fẹ́ dé ó tún ti fẹ́ mi gan ṣe. máa bọ̀ ń bí máa dúró sẹ́yìn yìí gbọ́nà dúró báyìí ní sùúrù no bàbá sókè ló fún ẹ ní 20 million naira. àwọn olórúkọ mi ń bẹ̀ ni. adúrú 20 million.
àti ṣoríire my friend wíńdà mo ti mọ̀ ipe orí tó níyì oríire ni kò possible kí irú èèyàn rí báyìí kó má ṣoríire no ṣé bá jọ gbénu lẹ́yìn ni àìmọye láti wò tí wọ́n kó bá padà ṣoríire ìwọ ló máa kórìíre big one ìwọ ló máa kórìíre yẹn bàbí wúrọ́ àbọ̀ orí gbogbo èrò ọkàn mi orí pé gbogbo gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ mi sórí ibi tó padà já sí ò ní sórí burúkú 20 million naira wo ọmọ mi lọmọ ẹ ọmọ tó bá bí ọmọ mi níyàwó mi lòun náà ọlọ́run á sùn ẹ̀ láyọ̀ wo ẹrù rèé má já jọba bínú jọ má gbẹ má fọwọ́ kàn fúnra mi ni màá kó sínú ilé mi mo kó jáde mo tún lò léṣe lọ́wọ́ ni. tó bá tiẹ̀ kẹ́rù mi síta ó tó bẹ̀rẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọjọ́ rírí jẹ ọjọ́ àríjẹ ẹ̀wọ̀n mi àti ẹ̀ náà ni ọlọ́run tẹ̀ ṣe owó ti dé sí àjọ máa ná náà ni wọ́n má kàn náà ṣe ti gbọ́. màá ní kẹ́ ọlọ́run ní járí bí wọ́n bẹ́ẹ̀ni I'm your father o he's your father too ọ̀rẹ́ làwọn méjèèjì àjọ bẹ̀rẹ̀ ni má gbé kọ̀ọ̀kan bẹ̀ jọ má gbé. Ọlọ́run dára o ó fẹ́ wá fẹ́ ire Ọlọ́run dára o ó fẹ́ wá fẹ́ ire èrò Ọlọ́run sí àwa ènìyàn àlàáfíà tayọ̀ ni ènìyàn mọ́ fọwọ́ fa gọ̀ǹgọ̀ kó o níwá ìwé wọ́n fọwọ́ fa Ọlọ́run dára o ó fẹ́ wá fẹ́ ire ó fẹ́ wá fẹ́ ire Ọlọ́run dára o rẹ̀ sí wá fẹ́ ire èrò Ọlọ́run sí àwa ènìyàn àlàáfíà tayọ̀ ni ènìyàn mọ́ fọwọ́ fa gọ̀ǹgọ̀ kó o níwá ìwé Ọlọ́run wá ṣàánú mi má jẹ́ n jìyà alẹ́ láyé èṣù ló ń ṣètò òfò alẹ́ kó má rí tèmi ṣe ẹlẹ́dàá mi ni mo fọwọ́ gbá mú má gbà bòde tó ọgbà ẹ̀ mú orí mi Ọlọ́run dára Ọlọ́run fẹ́ra kí wọ́n fọwọ́ ara mi fa Ọlọ́run dára ó fẹ́ wá kó má dá ẹjọ́ lù sí mi èrò Ọlọ́run sí àwa ènìyàn àlàáfíà ni ènìyàn wọ́n fọwọ́ fa gọ̀ǹgọ̀ kó sọ pé wá ní Ọlọ́run bá ń torí ẹ̀dá ṣe tá ẹ̀dá ò bá gbórí dúró orí wíwọ́ ni yóò fi ṣayé